A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí àtúnmú wá òun náà ni ọ̀rọ̀ àwọn obìnrin o. Àfi kọ́bẹ̀ Èdùmàrè kó mọ̀ fìṣọ́ rẹ̀ sọ wá, kó mọ̀ dáàbò rẹ̀ bò wá. Kọ́bẹ̀ Èdùmàrè kó gba àwọn ọkùnrin lọ́wọ́ àwọn obìnrin alágàbàgebè. Kò yé èèyàn mọ́ o, kò yé èèyàn mọ́ torí pé àkàntì ẹ̀ wá mọbi tí ìfẹ́ òdodo wà mọ́ láàrin tọkọtaya. Kéèyàn máa bá obìnrin gbé láti bí ọdún mẹ́rìndínlógún, kóbìnrin kó sì bímọ fún kóbìnrin kó wà lọ́ọ̀dẹ ọkọ kó sì jẹ́ pé ọmọ mẹ́rin tí ayé ń rò pé ọkọ ló ní tọ́gangan rò wípé òun ló ní lẹ́yìn ọdún mẹ́rìndínlógún kó wá jẹ́ pé kò sí ọmọ kankan tó jẹ́ ti ọkọ tó wà nínú ilé rẹ̀ nínú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. Ṣèyí pé lè tó lágbára. Ẹ wò ó, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀ gan-an. Ẹ wò ó, ó yẹ ká mọ̀ kí Alhaji Oriyomi Hamzat lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ torí pé ọlá ètò yìí ni ló jẹ́ ká mọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí. Báwo èèyàn ṣe wá ń gbọ́ ètò yìí tó jẹ́ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ òun náà ni ó ń ṣẹlẹ̀ lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Síbẹ̀ àwọn èèyàn wọn ò mọ̀ jáwọ́ nínú iṣẹ́ bí wọn ò jáwọ́ nínú iṣẹ́ bí o, léyìí tó ń fi hàn yí pé ìrọ̀lẹ́ ayé ti dé tá a bá ní parọ́ fúnra wa. Eléyìí tó ń lágbára o. Ẹ wò ó, kí n má pọ̀ lọ́rọ̀. Otasansan rédíò and TV. Kẹ́ ẹ gbọ́ bọ́rọ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan-an. Ó yá, ẹ jẹ́ á gbọ́. Olúwatóyìn Oyèrónkẹ́ Àríkẹ́ ìpẹ́tùmọ̀dù àbí ọmọ ìyá tẹ̀là nípẹ́tùmọ̀dù. Gbogbo ọ̀rọ̀ tí àbúrò yín sọ yìí lórí ọmọ ẹyọ kan ní sọ ọ́ sí o. Gbogbo ọ̀rọ̀ tóbìnrin sọ pátá nítorí ọmọ ẹyọ kan ni Ayọ̀mídé àbí. ìgbà yẹn sọ́ọ̀tì kú tó jáde. Nítorí ọmọ ẹyọ kan ni o. Ẹ sọmọ yìí láyọ̀mídé torí pé ẹrù páyọ̀ yín ti dé. Kábíyèsí Ọlọ́run. Ọ̀dàkọ́lá ẹ tó bí ẹni ọdún mélòó báyìí? 44 years. 44 years. Sáà ti rọ́jọ́ tẹ́bi ń pa yín, tẹ́bi ń pa àwọn ọmọ yìí, ṣùgbọ́n tẹ́ ẹ gbà káwọn ọmọ yìí ó jẹun kébi ọmọ ọ̀pẹ yín. Ó wà sá. Ó wà. Bọ̀dákọ́lá. Sá. Wàhálà mọ̀ wà o. Àǹtí Tóyìn, ó yẹ kẹ́kún gbọ̀n yín, kẹ́ ẹ sunkún kíkorò, kẹ́ ẹ banújẹ́, kẹ́mi yín bàjẹ́, kẹ́ ẹ wò pé tá a bá ní gbogbo tá a fẹ́ ní láyé yìí náà àtìpó la jẹ́ ń bẹ. Ẹ̀rù ń bà mí o. Ìsàkọ́lá, ẹ ti ń sunkún ju ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ mo mọ bẹ́ẹ̀ ṣe ń feel. Ẹni tí ò bá mọ bẹ́ẹ̀ ṣe ń feel báyìí kò lẹ́mìí Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni. You are crying like a baby. Ibi tí Mr. Kola ti ṣe DNA test ti Ayọ̀mídé tí àǹtí Tóyìn ti gbà pé Bràṣẹ́gun ló ní Òṣogbo. Ibẹ̀ náà ni Mr. Kola ni wọ́n kó àwọn ọmọ tó kù lọ. Ibẹ̀ ni wọ́n gbé Sarah lọ. The same result tó jáde fún Ayọ̀mídé tí wọ́n pè lọ́mọ Bràṣẹ́gun, the same result yẹn náà lọ jáde fún Sarah wípé Bùrákọ́lá kọ́ ló lọ́mọ. Ó dọmọ méjì nínú mẹ́rin. Ó kù méjì. Ẹ jẹ́ á tún wo result méjì tó kù náà. Ẹ foríjì mí, kò yẹ kí n dákọ̀ àwọn ọmọ yẹn. Ṣùgbọ́n àwọn dákọ̀ Ayọ̀mídé, wọ́n sì dákọ̀ Sarah náà. Ẹni méjì tí wọ́n dánú ìní dákọ̀ kankan mọ́. Eléyìí náà mo ti clear ọmọ méjì àbí ọmọ mẹ́rin ni wọ́n bí. Ibi tí wọ́n ti ṣe DNA test yẹn, DDC DNA Diagnostic Center, DDC DNA Diagnostic Center,
alákọ̀ọ́kọ́ ọmọ tí wọ́n gbé lọ Òṣogbo ó ní nínú ayé ọkùnrin ìjọ tó ti dé ayé kò bímọ èèyàn mi ò bímọ fún rí àti Tóyìn nìkan náà bímọ fún ọmọ mẹ́rin àti Tóyìn sì bí fún òsìbóbìnrin mi ìṣeré kọ́lọ́mọ ń kọ̀rọ̀ àbí kẹlòmí ò gbọ́mọ fún tí ò tí ì gbà kò sí kódà àwọn olóyún fún bìkan tábà pé bóyá wọ́n bímọ ohun retí ẹ̀ tó bá wà ẹ sọ o ní kankan bí kankan mẹ́rin náà ló bí láyé ẹ̀ àkọ́kọ́ ọmọ ọdún mélòó ni 16 years ìkejì 12 years ìkẹta 8 years ìkẹrin 5 years. now ìwà máa fọjọ́ orí pé àwọn ọmọ yẹn báyìí èné fi orúkọ wọn pè wọ́n mọ́ eléyìí ọmọ 16 years òun ló wà lọ́dọ̀ ọ̀bọ̀dá Ṣẹ́gun báyìí lóṣogbo eléyìí ọmọ 12 years rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde wọ́n ní bọ̀dá Kọ́lá náà kọ́ lónìí eléyìí ọmọ 8 years àbí tí ṣe ọmọ kẹta rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde wọ́n ní bọ̀dá Kọ́lá náà kọ́ lónìí kí ni èjì eléyìí 5 years. eléyìí ọmọ 5 years tí ṣe last born rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde o wọ́n ní bọ̀dá Kọ́lá náà kọ́ lónìí ibì kan náà tí wọ́n sì ti ṣe rìsọ́ọ̀tì èyí tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ iná wọ́n ti lọ ṣe mẹ́tẹ̀ẹ̀ta tó kù ó dẹ̀ gbé nǹkan kan náà jáde pé 0% 0% pé wọ́n bá kínníkínní tó jẹ mọ́ ti bọ̀dá Kọ́lá pàdé nínú ẹ̀jẹ̀ àwọn ọmọ. ẹ̀rẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí àbúrò àti Tóyìn ń sọ lẹ́ẹ̀kan ó ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn nítorí wípé ó nígbàgbọ́ pé àkọ́bí ni kì í ṣe ti bọ̀dá Kọ́lá ẹ̀rì gbọ́ sọ pé ká tiẹ̀ lábì kẹ́yìn ni àṣekọ̀ mọ̀ pé àti ètò tẹ̀lé àti ètò tẹ̀lé àti ètò tún tẹ̀lé pé ìhòhò ni wọ́n fi bọ̀dá Kọ́lá sí kábíyèsí Olódùmarè ayé sì wá rí báyìí. àti Tóyìn kí n lè rí sọ sí gbogbo ọ̀rọ̀ yìí. mi accept result tó ń ṣe wọn mi accept orí mi sí bẹ́ẹ̀ ń gbà tó ń gba sample mi ìdẹ̀mọ́ sample tó ń gbà so mi accept mi lè accept láéláé torí mo ṣe lójú àwọn ọmọ yẹn. but ẹ accept alákọ̀ọ́kọ́ yẹn. mi accept torí ẹni tó sọ fọ́mọ pé òun ni bàbá ẹ̀ kò tí confam test so mi accept any test tí wọ́n ṣe mi accept. ṣùgbọ́n ẹ mẹ́ntẹ́ ẹ pé ń gbà wọ́n dé ẹ sì gbọ́ pé ẹni yẹn ti bẹ̀rẹ̀ sí ní. sọ́ọ̀rì tí wọ́n sọ fún ọmọ yẹn kó tó di pé ó dé ìtàn tó wọ́n pa fún un lọ́gẹ́ mi ó pè nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ó náà dẹ́ nígbà tó ń bá confam ó náà lè accept ọmọ tí ò sí lọ́dọ̀ ẹ̀ láti ọjọ́ ẹ̀. ọmọ yẹn story tán sọ fọ́mọ ọmọ yẹn lójúwe bàrà Ṣẹ́gun fún yín. wọ́n dárúkọ ẹ̀ fún. ok ọmọ yẹn ló wá mú yín lọ́dọ̀ bàrà Ṣẹ́gun ẹ̀yin òkú mọ bàrà Ṣẹ́gun rí. wọ́n dárúkọ ẹ̀ fún bọ́dẹ̀ ṣe dárúkọ ẹ̀ fún tó sọ fún mi. ṣé bàrà Ṣẹ́gun ò bá yín sùn lásìkò tí bàbá yìí bá yín sùn lẹ́mọ̀nà ọ̀dọ̀ bàrà Ṣẹ́gun ńgbà tó yíwọ́ mà. because tó wáyé pé kọ̀sẹ́ntì ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ story fún yín ẹ sọ pé fallacy ni nà ẹ sọ pé sọkúsọ ni wọ́n gbà tán sọ fún yín ẹ mẹ́ntẹ́ ẹ pè mà àbúrò yín náà dẹ̀ sọ pé ẹ mọ àwọn làwọn tẹ̀lé yín táwọn gbọ́n ọmọ ìtẹ̀lé yín dọ̀dọ̀ bọ̀dá Ṣẹ́gun nígbà tó ọmọ yín wà lóṣù 2 oṣù 3 ó dẹ̀ tún júwe ibi tẹ́ ẹ mọ́ gbọ́mọ yìí lọ́ngbà yẹn àti tó yẹ ẹ mọ̀ pé bọ̀dá Ṣẹ́gun ló lọ́mọ yìí náà. mi mọ̀ pọ́n lónìí. bọ́tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pé wọ́n. mi mọ̀ pọ́n lónìí. màá ṣe ojú òpó lẹ̀ lálẹ́ yìí fẹ̀yìn abiyamọ ayé kí ni bọ̀dá ìfẹ́ ṣe báyìí bọ̀dá Kọ́lá níbo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ báwo náà ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà wo náà fẹ́ gbé gbà wọ́n á lè bímọ lónìí kọ́dọ̀ ọmọ 16 years àbólé tó àbíkán ìgan tá à ń pè lábìkán ìtẹ́lẹ̀ ìyára Manchester ìyára Manchester ẹ sọ̀rọ̀ ìyára Manchester. eléyìí lágbára o. ẹ sọ mi.
ṣọ́ọ̀kì gidi ni. ṣọ́ọ̀kì gidi. kò ń ṣe film trick o ó ń ṣẹlẹ̀ ẹnu ayé ni o. ṣọ́ọ̀kì gidi. sọ́mọ̀ pé túbọ̀ dùdà yín náà ni. àméjèèjì lélẹ̀ first and second. ọmọ ẹ ti fẹ́ ga tó bàbá yìí ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. ẹ̀lú ẹ̀ka lẹ́tà o. ẹ̀ka lẹ́sà. orúkọ tèmi ni Solomon ọlọ́mọdé àsòfò láti ìlú Ìkòyí. Mr. Solomon ọlọ́mọdé àsòfò nǹkan rẹ o. ẹ wo mo ti ẹ̀ níbi nǹkan tó ń fẹ́ bí ìlọ́wọ́ máa yẹn. ṣé ẹ má bínú o ṣé wọ́n sì wàá tì í ṣá kí ẹ̀ máa bóbìnrin gbé nílé for the past 20 years ó dẹ̀ bí Merin kó ẹ̀ bí òun ló ní kankan. ọ̀rọ̀ yẹn rú wa lójú díẹ̀ o. bọ́yọ̀ ọkùnrin yẹn náà bóyá kí èèyàn lè ọmọ àdúgbò kílẹ̀ rí sí aláàjì. ẹ ṣe ó sì wá o. ẹ ṣe. hello. ẹ̀lú ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. òkìkí ọmọ amúta. màmá mi o. ọ̀rọ̀ yín agbára. ó lágbára. tí obìnrin yẹn bá ráyè jáde níbẹ̀ yẹn ló lọ wábi tí ó lọ kú sí mi. ọkùnrin yẹn ọlọ́run yóò rọ̀ wọ́n lójú agbára ọlọ́run. àti wípé ẹ̀lú kí àwọn gan kan lọ yàtọ̀ wọn wò. báwo lọmọ igi kankan ṣe ní sínú ọmọ sì jọ ń gbé fún odidi 15 years. káwọn náà lọ yàtọ̀ wọn wò. ọlọ́run rọ̀ wọ́n lójú agbára ọlọ́run. obìnrin yẹn ó bobìnrin jẹ́. ó dójú ti obìnrin. now ẹ jẹ́ kí n analyse ẹ̀ fún yín ó possible téèyàn bá fẹ́ obìnrin tó wà wayward tó jẹ́ pé ìgbà tí ń fọ́kọ ẹ̀ láàyè gan ò tó gbà tí ń fún tìta láàyè tó bá yẹ pé tìta ó ti fi síbẹ̀ kó tó di àsìkò tó kọ́ súnmọ́ ń kọ́ tó dẹ̀ jẹ́ wípé ó ń wà coincidental ní gbogbo ìgbà tí wọ́n ń bímọ it is very very possible kò mí pé máa yí ò lè ṣe kò mí pé ò lè ṣe kò dẹ̀ mí pé kò lè bímọ ẹ ló sà ẹ fẹ́ sọ̀rọ̀. eléyìí tí ìbá sí karùn-ún ọ̀rọ̀ last 3 months or last 2 months lélẹ́yìn ẹ lè confam ní church lọ́rùn jíjì tó wà ní Ìkòyí ẹ confam ẹ láàrin àwọn kwaya àbẹ̀wò kwaya ni. ẹ̀yin àti ìyá ìdùn àkwáyà ni àti tó yìí máa kọrin yìí. òun tó compose fẹ́ tó wà lẹ́nu mo lè play rẹ̀ láti kẹ́gbọ́ tó compose fẹ́ máa tó bílẹ̀ nísìnyí tó compose máa yẹn wà lórí fóònù mi lè play kẹ́gbọ́ fún máa tó fẹ́ tó wà lórí fóònù mi lè play kẹ́gbọ́. wọ́n máa forí yin Ọlọ́run lógo. ó ní àṣírí ẹ̀ tẹ́mi náà ń cover tí mi fẹ́ open ní gbangba mi ì jẹ́ sọ láíláí. ní last month on the 6th èmi ò mọ̀ pé mi mọ̀ kankan tèmi ọkọ ló ṣàkóso wọn. mo sábà pé wọ́n ayọ́pọ̀ kwaya kò tẹ̀ sí mi so security church lọ́ba sùn lọ́ba 7. ẹni tí ń sọ yẹn àbúrò grandma ni o last born ìyá wọn kò dé mọ̀ mo lè fún nọ́mbà ẹni ẹ̀kẹ́ ìpè ń sìn. àwọn tó rí wọn sá ẹni problem látẹ̀kọ̀ ló wà níṣẹ́ lọ́dọ̀ wa ẹni yẹn àbúrò last born grandma. wọ́n wá sí wa sólò tọ́lẹ̀ ní ọ̀rọ̀ àbáyé nìkan. ọmọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ màá fún nọ́mbà ẹni ẹ̀kẹ́ ìpè ẹni ẹ ṣiṣẹ́ níbẹ̀. dẹ́ni yẹn mọ̀ ó lè máa parọ́ tí o ṣe kìíní mọ́ mi ṣé màá accept. alájì ẹ lè pè wọ́n báyìí báyìí jábọ̀ ní kókó alájì máa fún nọ́mbà ẹni ẹ̀kẹ́ ìpè kẹ́ ìbéèrè pé báwo ló ṣe jẹ́ last born grandma. ìgbà tẹ́ni yẹn bá sùn ó ṣe máa parọ́ tí o ṣàlẹ̀ ẹ̀fọ́ mi. tí wọ́n get ni wọ́n yọ ń kú àyà. wàá máa parọ́ tí o ṣe wàá máa parọ́ ẹ̀ mọ́ mi ṣé màá accept ẹ̀ ní. tọ́jú gbà yẹn bó ṣe sùn yẹn tẹ́mi bàyẹ̀ sì wà nù lé mi kó wá délé kémi tó wá gùn kó ní wá dé màmá gba tí o dá yìí. ṣe kẹta lajì. màá fún iná bẹ́ẹ̀ ní ẹgbẹ́ pé bàálẹ̀ ni ẹ ṣe bá tó dáyàn mọ́ orí nílò pẹ̀lú olóòtí bá mi sùn wọ́n fi yọ ẹ̀wọ̀n rẹ̀ tó wà ńlẹ̀ ló ń fẹjọ́ lórí pọ́ọ̀tì lé lórí pẹ̀lú ẹni pé security ọmọ ẹni tó wà ńbẹ̀ ni ọmọ ẹni tó wà security post ni ṣẹ́gbà máa bá burú ẹ̀ sùn. sítáàmù yẹn ẹ̀dẹ̀ yọ̀ ń gbọ́yà títí tó wà fún gbà yẹn kó ní wá dé alẹ́ mi mo lóyún. ṣẹ́gbà ó bá burú ẹ̀ sùn ni àbí kí ni o bọ́dà dáadáa yẹn. àwọn èèyàn kan dẹ̀ ṣe wọ́n sẹ́ndì tó jọ ń tẹ́ sọ́nsìn o. táwọn èèyàn gbọ́ ni. òjò pẹ́ bá bọ̀
àwọn tó wà ní group yẹn wọ́n á sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ sí. bọ̀ ṣé àwọn èèyàn gbọ́rọ̀ yẹn gbà yín sí wọn. ó ní o olóńgbẹ́rọ̀ kiri o olóńgbẹ́rọ̀ ni o ó dẹ̀ wọ́n tó ní ẹ ṣe jẹ́ alájì náà bẹ̀ ni ẹ wà bíbá ìfẹ́ pé. ẹ mọ̀ pé olórí wọn ní jọ́ọ̀jẹ̀ pé wọ́n kẹ́kọ̀ọ́ fáà. ṣé ìtọ́pẹ́ ni ẹ wá gbà mí. kẹ́kọ̀ọ́ fáà kẹ́mi tí wọ́n wá pè é gbà yẹn yẹ́lẹ̀ mi mo lóyún. ó ti fẹ́ máa díìpù ju. ẹni tó ń sọ yìí last born ìyá mi ni ọ̀dọ̀ wa náà dẹ̀ ibẹ̀ náà ti ń ṣiṣẹ́. ó wàá gbọ́dọ̀ rí anybody pẹ̀lú mi tó wá sí ríyàn pẹ̀lú mi báyìí ó ti bá mi sùn nìyẹn. ìwọ nìkan èmi kọ́ wọ́n yín. ìwọ ni ẹ̀yin gbẹ́ báyìí rẹ̀ ni wọ́n. ṣọ́pọ́sibù chọ́ọ̀chì ṣọ́pọ́sibù ni. bọ́yẹ kí chọ́ọ̀chì kan investigate ká tó lè yí kó kwaya náà. ọ̀rọ̀ kéèsì eléyìí tó wà lẹ̀ ìjà tó wà lẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò mọ̀ ọ́ lọ́wọ́ dání kankan máa fọ́ ọlọ́bẹ̀ ni ẹ̀kan ọkọ̀ ọlọ́bẹ̀ bá ṣe bá ní ìgbà tí wọ́n máa wá ẹ̀rẹ̀ wọ́n rí wa ọ̀dọ̀ mi náà wà ọlọ́wọ́ nìyẹn ọwọ́ mi ọ̀dọ̀ mi náà wà ó dáyàn mọ́ ó bẹ̀rẹ̀ sí pariwo sí òṣèlú ẹni yẹn ọmọ ẹ̀ ọ̀dọ̀ mi ló wà kẹ́mi tó wá kó tẹ́ ìgbà yẹn Tóyin bá dé yóò lè mi mo lóyún. ẹjọ́ ló lọ́ọ́ tó ló lọ́ọ́ rò fún wọn kí ló wáá dé gan báyìí. ẹ ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ já ṣe kinní kan mi mọ̀ bóyá possible ni ìyá yìí lòun ọ̀gbá DNA test gbọ́ ẹ bá ń kó. ìyá yìí lòun ọ̀gbá DNA test gbọ́. ṣé ìgbà tọmọ kìíní mà. ṣé ìgbà tí ọmọ kejì. mi accept result ìdánlájì. tọmọ kẹta ńkọ́. mi accept. ọmọ kẹrin ńkọ́. mi accept. ọ̀yá sáà lè ṣe báyìí. máa yóò lówó lọ́wọ́. kó lọ tọ́jú ẹ̀. máa yóò lówó lọ́wọ́. tí mo bẹ́ẹ̀ bò gan mi mọ tí mo. sáà lè dáwọ́ jọ ká ṣe DNA test. ni mo tí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún. ẹ já ṣe DNA test àwọn ọmọ yìí. ló wá dé gan-an. madam tá a bá ṣe DNA test àwọn ọmọ yìí tó bá padà proof pé ẹ̀yin kọ́ ni bàbá ìkọ́ ló lọ́mọ yìí lóòótọ́ a lè pè yín lẹ́jọ́ o. ṣe accept ẹ̀ mà ká pè yín lẹ́jọ́ ẹ já ṣe DNA test ó lọ́wọ́ gbà ẹ já ṣe ọmọ mẹ́rin ọdún mélòó ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún tẹ̀yà fi gbé kí ni problem wọn ẹ̀yin náà ẹ̀ sọ náà ẹ sọ problem wọn tí ò jẹ́ ẹdún kankan fún wọn ní ọmọ mẹ́rin náà ẹ sọ náà ẹ bí kọ́ni yẹn ti máa kọ́ba ẹ sọ madam nísìn ìtí a fi yín wé ntọ́lágbára díẹ̀ ni nísìn ìyá oníyàá ní ìpẹ́tùmọ́dù wọ́n kàn ní wọn ò létí ìgbọ́ ni ìyá ọgbọ́n ní ìpẹ́tùmọ́dù nísìn tó bá jẹ́ pé ọkùnrin yìí kò lè ṣe lóòótọ́ tí ò tiẹ̀ lè lóko kó mọ́kàn lóko lásán ẹ̀jẹ̀ àgbọ̀ bí wọ́n sì ní sọ̀rọ̀ tí ẹ ti ní báyìí báyìí ni òtẹ́ wá jọ mọ́ tó wá tú ẹ̀yìn ta tẹ́yìn wá lẹ̀ ní túta àwọn èèyàn nígbà fojú rẹ̀ wọ̀nyí wọ́n ti crop picture yìí yóò jáde lórí TikTok yóò jáde lórí Facebook yóò jáde lórí Instagram ayé ti crop ẹ wá lẹ̀ ń bọ̀ ẹ sọ̀rọ̀ sókè kọ́ ọmọ Nàìjíríà ọgbọ́n ẹ jẹ́ wọ́n mọ̀ bóyá kò lè ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ bóyá olólùwọ̀n ò ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ bóyá olórí lọ́ọ́ máa gbóyún wá ń ta fún mi ó ṣẹlẹ̀ rí láti lọ́dọ̀ ẹ̀. lẹ́yìn tó bá parọ́ mi ló kù. lẹ́yìn tó bá parọ́ mọ́ yín ló kù láṣìírí kankan lọ́dọ̀ rẹ̀. irọ́ ni máa hun ọkàn lè hun ọ̀rọ̀ ẹ̀ mọ́ mi. ọ̀dà kún ẹja try náà ẹjẹ́ wọ́n try àwọn okùn báyìí náà ó lè work ó dẹ̀ lè má work ọ̀yà ẹjẹ́ kún try kí wọ́n hun hun kankan. mi ò rò pé ọ̀rọ̀ wà ń bẹ̀ o ṣé ká kú play àlọ́ ká máa ṣẹjọ́ lọ pẹ̀lú DNA test eléyìí tá a bá dé kóòtù tó bá jẹ mọ́ kí wọ́n lọ tún DNA test ṣe wọ́n pàṣẹ kóòtù wọ́n dẹ̀ pé ṣẹ́gun customary court lẹ́wà bí ọ̀rọ̀ akọ̀ra ẹni lè bá lọ òyìn. bẹ́ẹ̀ n bá lọ bẹ̀rẹ̀ pé kọ́ fún mọ́ndà fọ́sílẹ̀ tàbí kọ́ bí ìyọ̀dẹ́. eléyìí á bẹ̀rẹ̀ onígbé wá sí ibà yìí. ṣé ká ṣẹjọ́ eléyìí. bẹ́ẹ̀ ni sà ìdájọ́ tó mo fẹ́ lórí ẹ mi ìdájí yà lásán. ẹ jẹ́ àṣẹjọ́ eléyìí o àǹtí tó ní ọ̀sọ̀rọ̀ bí ká mọ̀ ṣẹjọ́ o ẹ jẹ́ àṣẹjọ́ eléyìí o because kò ní jẹ́ ọ̀dà ṣẹ́gun lọ́dọ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó kù kọ́mọ̀ jẹ́ pé tí àǹtí Tóyìn tún fẹ́ sílé ní ìsìn lọ́kọ àǹtí Tóyìn wọ́n lẹ tó ti fẹ́ ẹnìkan sílé lọ́kọ sí lóòótọ́ ni. ẹ jẹ́ fún mi fóònù mi jù. wọ́n lẹ ti fọkọ kan sílé
ó ti bímọ 5 bí kan wọ́n lè fẹ́ sílé báyìí. ìyàwó yẹn wálé nítorí pé orúkọ ìpàlà la máa ṣe program ní woman yẹn sì lọ. àbúrò wọn náà mẹ́nu bà wípé tó bá jẹ́ pé àwọn ọlọ́kọ ó yẹ kó ti sá lọ pé ẹ̀kọ́kọ́ yẹn ọmọ wípé yóò ṣe irú tó ṣe fẹ́yìn náà fún